sójú ẹ̀. Omoboriowo Media, ìkànnì tó kún fọ́pọ́ pẹ̀. Omoboriowo Media, àròjinlẹ̀ ìkànnì. Omoboriowo Media, tó ń ti gbáǹkọ́gbì ọ̀rọ̀ tó ń ta ní jí. Omoboriowo Media, fáwọn ètò àgbọ́fikọ́gbọ́n. Omoboriowo Media, ètò ọrọ̀ ajé. Omoboriowo Media, àṣà tí ìṣe Yorùbá pọ́npẹ́lẹ́. Omoboriowo Media, orin ilẹ̀ wa. Omoboriowo Media, eré ìgbàlódé. Omoboriowo Media, iṣẹ́ àgbẹ̀. Omoboriowo Media, ètò ọ̀gbìn. Omoboriowo Media, àti eré ayò. Omoboriowo Media, bó sì lálẹ́. Omoboriowo Media, bó jẹ́ lọ́sàn-án. Omoboriowo Media, ìyá lẹ́ta tàbí nídàájí. Omoboriowo Media, àti ọmọdé àti àgbà tó bá ti jòyè. Gbogbo oníṣẹ́ owó àti akọ̀wé, ọmọ ẹ̀kọ́ ṣe àti ọmọ ilé-ìwé tó fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ máa wo Omoboriowo Media. Omoboriowo Media. Omoboriowo Media. Ẹ máa wò ó. 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 Omoboriowo Media. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ká bá yín polówó, ẹ lè kàn sí wa látòrí +430-8 +234. Olúwa Olódùmarè, ọba àjídára, ọlọ́run àwọn ọlọ́run, ọba tó ju ọba lọ. Mo kí wa pẹ̀tún káàbọ̀ sórí ètò wa fún tòní. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí onílé, bẹ́ẹ̀ ni mo kí àlejò lọ́jọ́ tòní pé èmi àti yín látùjọ máa jọ ṣe ètò tòní. Mo kí wa dédé ẹ ṣe ń wọlé sórí ètò yìí. Nǹkan kan tí ẹ lè ṣe fún mi ni pé ẹ máa bá wa tẹ like, ẹ máa bá wa ṣe ètò yìí, torí pé ọlá tiyín báyìí Yorùbá wọn ní ọlá bàtà ní mú odò sàn, wọn ní ọlá bàbá ọmọ báyìí òun náà ni máa mú ọmọ yan. Ọlá tiyín òun náà ni àwa, òun náà ni a fi ń yan lọ́jọ́ tòní. Lórúkọ Ọlọ́run alágbára, Ọlọ́run Elédùmarè, ọba jídára, ọba dẹ́ẹ̀dá, ọba tó mọ ẹ̀dá, Ọlọ́run tó mọ èmi àti yín, ìyẹn yóò jẹ́ kí a rí àánú gbà lọ́jọ́ tòní, yóò sì fi àánú ẹ̀ yóò fi wá wá rí lọ́jọ́ tòní. Ẹ̀yin wa bí ẹ ṣe ń wọlé, a kí yín ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Lónìí kí ló ń ti àtúnjọ fẹ́ gbé yẹ̀wò, kí ló ń ti àtúnjọ fẹ́ jọ sọ. Lágbára Elédùmarè, a ní tẹnugbó bí ọwọ́. Èdè wa ò ní dàrú, èdè wa ò ní bàjẹ́, nítorí pé èdè ó ṣe pàtàkì láwùjọ, èdè ó ṣe pàtàkì nínú ìlú, èdè ó ṣe pàtàkì níbi tí àwọn tí wọ́n mọ ìtumọ̀, tí wọ́n mọ ìwúlò àti ti èdè àti tó jẹ́ níbi tí wọ́n ti ń lò ó. A wá padà sórí tí wọ́n ń pè ní èdè. Ó ní mo fẹ́ sọ pẹ̀lú lónìí wípé Yorùbá wọ́n ní ọmọ tó bá sọ lẹ́nu, wọ́n ní irú ọmọ bẹ́ẹ̀ wọ́n ló sọ àpò ìyàkọ́. Kì í ṣe kó sọ àpò ìyàkọ́ nìkan, kódà ó sọ àpò ebi àti àpò wàhálà. Ó sọ kan torí pé ń tà mọ̀ sí èdè ní àwùjọ lónìí. Èdè ṣe pàtàkì láti lè fi communicate nígbà tá a bá ń bẹ láàárín àwọn tí wọn ò kì í ṣe lédè wa gan, nígbà tá a bá wà láàárín àwọn tí wọn ò kì í ṣe pé ó dẹ̀ ṣe pàtàkì fún wa láti lo èdè abínibí wa. Ṣùgbọ́n lónìí kí ló dé tí èdè Yorùbá tó di tí àwọn ènìyàn ń pè ní vernacular? Ó wá jẹ́ kí wọ́n pè ẹjẹ́ kákan tí ẹ lọ ká lọ wo ohun tí wọ́n ń pè ní vernacular gan. Vernacular ni èdè tí àwọn ènìyàn ń sọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa bí a ṣe tú vernacular yẹn á tú pé èdè yìí ọ̀dà kò sì dání.
èdè yìí kì í ṣe èdè sọ tí àwọn gúrùpù kankan sọ ṣùgbọ́n tó di a tún pọ̀ jù nìyẹn èdè tí àwọn kan tó jẹ́ pé wọ́n ń fi owó wọn fi kọ́ èdè tí àwọn ìlú míì tí wọ́n ń fi owó àti gbogbo agbára tí wọ́n ní tí wọ́n ń wá láti wá kọ́ èdè Yorùbá tí wọ́n ń wá láti wá mọ̀ nípa èdè Yorùbá tí wọ́n ń wá láti wá wò pé kí ni èdè Yorùbá gan kí ló já mọ́ tí wọ́n sì ń lo èdè yìí fún day to day activities wọn ṣùgbọ́n àwa tá a ní èdè gẹ́gẹ́ fún alára wa a kọ́ àwọn ọmọ wa mọ̀ mo ní àwọn ọ̀rẹ́ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé wọn ò kí sọ Yorùbá sáwọn mọ̀ mo ní àwọn ẹ̀gbọ́n lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọn ò sọ Yorùbá sí àwọn ọmọ mọ̀ mo ní àwọn àbúrò lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọn ò sọ Yorùbá sí àwọn ọmọ mọ̀ ǹjẹ́ àti sọ lẹ́nu bí ǹjẹ́ àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ àti tara wa lọ́pọ̀ bí ǹjẹ́ àti sọ nǹkan nù bí ǹjẹ́ nǹkan ò ti bọ́ mọ́ wa lára ǹjẹ́ a ò ti sọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ilẹ̀ Yorùbá nù láì kọ́ àwọn ọmọ wa lédè tá a sọ pé àwọn èdè wa yìí tá àwọn èdè Yorùbá yìí kò jámọ́ kankan bí ẹni tí a mọ̀ọ́mọ̀ ń ṣòfò ni bí ẹni tó jẹ́ pé ìyà Yorùbá ní àjẹkún ìyà ni ó jẹ àjẹkún ìyà ni ó jẹ ẹni tí ò lè dáni mú tó wá lọ ń dènà dé ní àjẹkún ìyà ni ó jẹ àjẹkún ìyà ni fún wa láti jẹ́ kí àwọn ọmọ wọn mọ̀ gbọ́ Yorùbá àjẹkún ìyà ni fún òbí láti jẹ́ kí àwọn ọmọ ẹ̀kọ́ mọ̀mọ́ tí ń jẹ́ Yorùbá ilé a sì mọ bàmínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí n bá rí àwọn ọmọ míì tí wọn ò lè sọ Yorùbá ṣùgbọ́n tí wọ́n jẹ́ Yorùbá tí ìyá wọn àti bàbá wọn jẹ́ Yorùbá tí ẹ ò dẹ̀ fi èdè Yorùbá kọ́ àwọn ọmọ yìí tí ẹ wò wípé èdè Yorùbá yìí no it's a local language èdè Yorùbá yìí àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń lò why níbo ni mentality wa ń lọ níbo ni ọ̀làjú níbo ló ń gbáyé wa lọ we lost our identity because of ọ̀làjú níbo ni ọ̀làjú níbo ló fẹ́ bayé ìran Yorùbá dé níbo ni ọ̀làjú níbo ló fẹ́ bayé wa jẹ́ dé láti má lè jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n mọ Yorùbá ìdí yìí mo ní fídíò kékeré kan tí mo fẹ́ fi ṣe àkàwé ohun tó ń ṣẹlẹ̀ sí wa eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ló ń ṣẹlẹ̀ sí àwọn ilé míì lónìí tí ó jẹ́ wípé àwọn Yorùbá ti dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà míì légbodò lọ́dọ̀ àwọn ọmọ wọn àìgbọ́ Yorùbá àwọn ọmọ wọn àìgbọ́ Yorùbá àwọn grandson wọn granddaughter wọn grandchildren wọn ó ti jẹ́ kí àwọn òbí yìí ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ òbí kó pàdánù àwọn òbí ẹ̀ but wọn ò ní lè sọ́ta ni wọn ní kí ni wọn ò ní lè sọ́ta ní àwọn ọ̀nà tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ kí ikú àwọn òbí àwọn ni wọ́n jẹ́ kó yá ní kíákíá kí ló dé tá a mọ̀ tá a dẹ̀ fẹ́ ba yé ara wa jẹ́ látara pé a fẹ́ wà civilize a fẹ́ wípé n tá a fẹ́ ṣe yìí àwọn òyìnbó yóò sọ wípé kẹ́ ẹ pa èdè tiwọn rẹ̀ níbi tí Yorùbá máa sọ nípa èdè mi níbi tí Yorùbá níbi tá a wà gọ́líbùdé níbi tí Yorùbá níbi tá a máa ń gba nǹkan ní àgbàsódìdé níbi tí Yorùbá níbi tí a máa ń gba èdè lédè ẹ̀sìn lẹ́sìn ìwà oníwà àṣàláṣà níbi tí a máa ń gbà ní àgbàdé òdìdé níbi tá a máa ń extraordinary ni o tá a máa ń gbàdé a máa ń neglect tó jẹ́ àṣà a máa neglect tiwa ní region tiwa a neglect ẹ̀ culture wa a neglect ẹ̀ traditional wa a neglect ẹ̀ because a fẹ́ emulate àwọn foreign language why ẹlòmíà sọ ẹlòmíà sọmẹ asudin ẹlòmíà sọmẹ jadam àwọn orúkọ tá ń sọ àwọn ọmọ wa yìí ǹjẹ́ àwa gan mọ̀ túmọ̀ ẹ̀
lọ́dọ̀ ti wá àwọn. because another orúkọ bí àwọn tí ẹ lọ tóun fún wọn ó yàtọ̀ sí tó. No. So, today, ìtìkára ọkọ mi ṣé kì í kíyàn ní sọ̀ọ̀kọ́ bí wọ́n ṣe ń kíyàn ni. Màmí ẹ má bínú kí n pè Lálámilẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ Jaden lórúkọ ẹ̀. Jaden baby, say hello to grandma. Good afternoon, Grandma. How are you doing? Àríkún ńlá gbé bọmú eléèbù ńlá ni. Kò sọ òyìnbó lákọ̀ọ́kọ́ ó kàn kí n ni. Ọ̀dà good afternoon wo ibi náà kí ọ o àmọ́ tó bá dọjọ́ mi ẹ káàsán là ń sọ ọ wà dọ̀bálẹ̀ ọ kì í àgbà mọ̀bọ̀ ọkọ mi. Wọ́n ní èrè ní ọ̀dà. Ọlámilékan Àdìgún ibi àgbà bá dúró lọmọdé ń bọ̀ wá bá dájúdájú ọkọ mi. Grandma? Bá ń gbó mi. What are you saying? Àní ọba ń. Mami, ẹ pẹ̀lẹ́. Múráyọ̀ irú títọ́ wo rèé kọ́mọ tiẹ̀ mọ́ lè sọ èdè abínibí kankan kó lọ bá gbómi wá ó ṣe Ó máa understand tó bá dàgbà. I mean, ayé ti lájú ju ká máa fi Yorùbá máa tàn mọ́ lọ. sọ wá rí bí Ọ̀làjú òun ṣe fẹ́ gbé ìyá rẹ̀ wọ kòtò àìtọ́jọ́ àti kékeré báyìí ni mọ̀lẹ́ tí ń fọmọ rẹ̀ kọ́ ẹ̀sìn ohun tẹ́yẹ bá sì jẹ ni ẹyẹ ò gbé fò tó ò bá kọ láti sìn ìgbà wo lọ fẹ́ kọ. Fún ọmọ tí ò lè sọ lẹ́nu ó sọ àpò ewo tún iṣẹ́ ń bẹ̀rẹ̀ gbà. ọmọ tó bá sọ lẹ́nu irú ọmọ bẹ́ẹ̀ sọ àpò ìyàkọ́. ọmọ tó bá ṣe kí ni o tó bá ti sọ ilé nù torí pé tá a bá ti sọ èdè tá a ti jẹ́ kí èdè wa kárí èdè yìí gẹ́gẹ́ bí ohun tí ò wúlò fún wa a ti sọ àpò ìyàkọ́. tá a bá ti jẹ́ kí èdè Yorùbá kárí wípé ọ̀làjú ti lájú ju ká máa fi Yorùbá kọ́mọ lọ. Ọ̀làjú ò lájú ní àwọn China tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn ní èdè tiwọn. Ọ̀làjú yìí kò gbé àwọn Arab mi tó jẹ́ wípé wọ́n ń kọ́ àwọn ọmọ wọn ní Arabic language wọn. Ọ̀làjú yìí kò gbé àwọn English mi tó jẹ́ pé wọ́n ń kọ́ àwọn ọmọ ní èdè òyìnbó tí wọ́n ń sọ. Ọ̀làjú yìí kò gbé àwọn France mi tó jẹ́ pé French wọn òun náà ni wọ́n ń sọ. Kí ló dé tó jẹ́ wípé ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Áfíríkà òun ni ọ̀làjú ti jẹ́ pé ó jẹ́ orí burúkú. Ó ní ọ̀làjú la wá wù wípé ọ̀làjú yìí òun náà ni ọ̀nà kan ṣoṣo tá a lè fi mókè láwùjọ. There is no way tí ọmọ ò ní gbọ́ òyìnbó once tó bá ti lọ sí school. Kí ló dé tó fi jẹ́ pé a ṣe ní multilingual language a ṣe ní bilingual language. Ọmọ á sọ èdè òyìnbó á tún sọ èdè Yorùbá but ẹni tá a mọ̀ sí èdè òyìnbó èdè Yorùbá yìí àti lílà àti gbọ́dọ̀ kọ́ ọmọ torí pé that is our first modern tongue, that is the first language that we understand from our parents.
especially from the mother. But lónìí ẹ̀yin tí ẹ sọ pé tí ẹ jẹ́ ìyá tí ẹ jẹ́ ìyàwó wa tí ẹ sọ pé the level of education, stupid education tí ẹ sọ pé tẹ́ ẹ ka ọpọlọ mọ́, ẹ sọ wípé ẹ gbọ́dọ̀ sọ Yorùbá sọ́mọ nínú ilé ara yín gan níbi tí ẹ yọ lórí burúkú dé, because gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sọ Yorùbá dèrò ẹ̀yìn ló yẹ ká máa gbé ṣépè. Gbogbo ẹ̀yin tẹ́ rò pé ohun tẹ́ ń ṣe yìí tẹ́ rò pé tó tọ̀nà ni pé I have the right to decide what I want for my children, orí burúkú ló ń bá yín, because kò ní kí ọmọ yín kò ní kó má gbọ́ èdè òyìnbó tó bá déta ìta ló ń lọ, ṣùgbọ́n nínú ilé yín tẹ́ ẹ ti bí ẹ jẹ́ kí Yorùbá jẹ́ ohun kan pàtàkì tí ẹ ó máa sọ fún ọmọ. Ẹ jẹ́ kí Yorùbá ẹ jẹ́ kó jẹ́ the priority language táwọn yín tí wọ́n gbọ́dọ̀ sọ tán bá ti wọlé. When you are coming into this house, know any vernacular English language. Let them understand how important your language is. Let them understand that language tí ó jẹ́ language Yorùbá yìí ó ṣe pàtàkì, ó ṣe iyebíye. Kí ni China fi rú ìwọ́d lónìí? Kí ni India fi tẹ̀lé wọn? Because they understand that language tàwọn yìí it's so much special. Èmi àtàwọn tá a jọ wà níbi iṣẹ́, I'm telling you, tí wọ́n bá fẹ́ communicate they will use their language. Mama wúra máa pè mí nìkan, ó máa ṣe o. Kí ló dé tá a lè fi Yorùbá, kódà ẹlòmíì Yorùbá sí Yorùbá gan bí iṣẹ́ gan wọn ò ní sọ Yorùbá síra wọn. Ní Yorùbá sí Yorùbá níbi iṣẹ́ wọn ò ní sọ Yorùbá síra wọn. Yorùbá sí Yorùbá níbi iṣẹ́ ni o, wọn ò ní sọ Yorùbá síra wọn. Kí ló dé? Kí ni tá ń bá ká? Kí ni tá gbé? Kí ni tá jù? Kí ló dé? Kí la ṣe fẹ́ jẹ́ kí language kó tẹ̀ wárì? Kí la ṣe fẹ́ jẹ́ kí n tá mọ̀ sí ọ̀làjú yìí kó báyé wa jẹ́ ju bó ṣe yẹ lọ? A dẹ̀ fẹ́ gba ọ̀làjú láàyè kí ọ̀làjú kó dẹ̀ run ilé ayé wa. Tí ò bá run lónìí yóò run lọ́la. Ṣé bí àwa ó fi àwọn ọmọ yìí sílẹ̀, àwa ò bá ti wá lọ. Táwọn ọmọ yìí tí wọ́n bá jẹ́ pé wọ́n bá fẹ́ dé ipò kan láwùjọ nílẹ̀ Yorùbá lónìí, tí wọn ò bá wá gbọ́ Yorùbá, tí wọ́n bá wá takò wọ́n wípé wọn ò ní ẹ̀tọ́ àti débẹ̀, ibẹ̀ lórí burúkú yín ẹ̀yin ìyá tẹ́ bí wọn yìí lẹ́wà bọ́ta lẹ́wà ní ọmọ Yorùbá ni kò gbọ́ Yorùbá ni ìgbà tí ò gbélé ni wọ́n fẹ́fẹ́ tó ẹ̀dùn ni. Kí ló dé tó jẹ́ pé ẹni neglect ojúṣe yín láti kọ́ ọmọ yín ní Yorùbá? Mo mọ̀ ń gbé yín sí pé kẹ́lẹ̀ mọ̀ wípé bí kíní ṣe ń kamẹ́rára tó a gbọ́dọ̀ kọ́ ọmọ wa ní Yorùbá. Mi ò sì bẹ̀yìn, ṣùgbọ́n mo ń pààrọ̀ wá sí yín, mo tún ń bẹ̀yìn pẹ́pẹ́ pé ẹ dákun yíwá yí padà. Ẹ jẹ́ kí àwọn ọmọ yìí, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ìran Yorùbá làwọn. Ẹ jẹ́ kí àwọn ọmọ yìí, ẹ jẹ́ kí wọ́n ra wọn gẹ́gẹ́ bí ẹni pé Yorùbá làwọn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé their own language òun náà ni tá a mọ̀ sí Yorùbá. Eléyìí ò ní jẹ́ kí wọ́n lè dèrò ẹ̀yìn. Tẹ́ bá sọ wípé no, language máa mọ nǹkan mọ́dún rẹ̀ yín o. We need to tell ourselves the truth. Language nígbà míì tí ọmọ ò bá gbọ́ níbi tó yẹ kó ti gbọ́, language nígbà míì tí ọmọ ò bá sọ níbi tó yẹ kó ti sọ. Ẹ jẹ́ ká wo àwọn Haúsá. Àwọn Haúsá ń sọ language wọn ní ibikíbi tẹ́ bá ti bá wọn ní. That is why tó jẹ́ pé ó difficult fún ẹnikẹ́ni láti lè penetrate sáàrin wọn, because within themselves you can never see them speak English. Language wọn ni wọ́n máa sọ. Olójẹ́ kó difficult fún wa láti lè penetrate láàrin wọn, láti lè wọlé sí àárín wọn. I want to read from Lord Macaulay statement tó kọ sí British Parliament ní 1835. I love this statement, this article pé ní article, because ó máa ń jẹ́ kí n ronú wípé ìran Yorùbá kí ló dé tá a sì fẹ́ ṣòfò, tá a pera wa sí àkíyèsí, tá a jẹ́ kí ara wa ká pera pé àníṣe ń tà ń ṣe yìí kì í ṣe tó yẹ kí wọ́n bá wa pẹ̀lú ẹ̀. Ọmọ Yorùbá ni wá, ó yẹ ká mọ̀ wípé èdè wa ni. A ò gbọ́dọ̀ fi èdè wa tàfàlà. A ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn ẹnìkan kí wọ́n gba èdè kúrò lọ́wọ́ wa, because that is our means of communication, that is our livelihood. Èdè wa ni, that is our language. Tí language wa bá wá ṣe pàtàkì tó ṣe iyebíye sí wa, kí ló dé tá a ṣe mú lò? Kí ló dé tá a ṣe gbà wípé dandan láàfin tá a bá tó sọ èyìnbó àwọn ọmọ wa ò gbọ́ èdè wa mọ́? Irú wa báyìí kì í ṣe ìwà tó dáa, kì í ṣe ìwà tó dáa rárá àtọ̀, kì í ṣe ìwà tó buyì kún ọmọlúàbí ìran Yorùbá.
Lord Macaulay said in 1835, when I have traveled across the length and breadth of Africa, and I have not seen one who is a beggar, who is a thief of such wealth that I saw in that country. Bó ṣe sọ nìyẹn, òun ti jáde lòun ti rìnrìn lọ káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀, òun ò rí ẹni tó jẹ́ olè tàbí ẹni tó jẹ́ pé ọkọ̀ nítẹ́lọ́rùn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ní pẹ̀lú ohun tí wọ́n ní, òun ò rí. Ó wá ń tẹ̀síwájú, ó ní such high moral, pẹ̀lú ìwà tó da value, ìwọ ọmọlúàbí, ìwà tó buyì kún èèyàn, people of such calibre, àwọn èèyàn àwọn ẹ̀yà báyìí, ẹ̀yà Yorùbá, àwọn ẹ̀yà tó dá, àwọn ẹ̀yà tó wúlò, àwọn ẹ̀yà tó lọ́mọ mọ̀kẹ́, àwọn ẹ̀yà báyìí, ó lóun ò rí. Ó wá ń sọ ní that I do not think you will never conquer this country. Ó lóun ò rò pé àwọn lè conquer wa láyé, torí pé ó bá wa tí Yorùbá dùn lẹ́nu wa, ó bá wa tá à ń sọ Yorùbá, ó bá wa tí èdè Yorùbá dùn, ó bá wa tó yẹ pé tẹ bá fẹ́ rajà ẹ fowó sílẹ̀ ni nígbà náà, ọlọ́jà ò ní síbẹ̀. Ó wá wo unity tó ń bẹ láàrin ìran Yorùbá nígbà náà, ó wo the kind of unity tó ń bẹ láàrin Ọ̀yọ́, tó ń bẹ láàrin Ifẹ̀, tó ń bẹ láàrin Iléṣà, tó ń bẹ láàrin Oǹdó, ó wo the kind of unity tó wà láàrin wọn. Ó wò wípé àníṣe òun ò lè rí àwọn wọ̀nyí, òun ò lè rí wọn conquer. Àmọ́ kí ló ṣẹlẹ̀? Wọ́n padà rí wa conquer, wọ́n padà báyé wa jẹ́, wọ́n padà dà wá láàmú, wọ́n padà dà wá rú. Kí ni tán fi dà wá rú? Ó ní nígbà tó máa tẹ̀síwájú, ó ní unless, nígbà tó sọ pé àwọn ò lè rí wa conquer wa ní unless we break the very backbone of this nation. Ó ní let us break the very backbone of these people. Let's break their backbone. Let's wound them. Then how they break our backbone? Our backbone break because of civilization. Olaju, we don't break backbone. Look at how they break our backbone. Nígbà tó jẹ́ wípé a kọ̀, a ò gbọ́. Mo fẹ́ padà sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká sáré débi tí wọ́n sọ pé ẹ̀yin tẹ́ ń pe Yorùbá ní vernacular. Màá wá padà wá sórí ẹ̀, màá ṣe wá bẹ̀rẹ̀, because ó yẹ kí òye àti ń tá ń sọ yìí, ó yẹ kó yé ọmọ Yorùbá, ó yẹ kó yé wa wípé ìran Yorùbá òun ni wá tá a sì gbọdọ̀ dúró sísìn gẹ́gẹ́ bí ìran Yorùbá. Mo ń bọ̀, mi ò tíì dé. Sọ Yorùbá ní vernacular, oró ńlá lẹ dá, oró ńlá gidi gan lẹ dá, oró ńlá tó jù lẹ dá, torí pé Yorùbá ó jẹ́ èdè tá a gbọ́dọ̀ gbà wípé èdè abínibí wa ni, it's our modern tongue. Àwọn China ò sọ èdè wọn nù ni wọ́n ṣe wà unite today. India ò sọ èdè wọn nù, àwọn Faransé ò sọ èdè wọn nù, àwọn yẹn wọ́n jẹ́ ọ̀làjú, wọn ò sọ èdè wọn nù. Ọ̀làjú ò sọ pé kí China kó lọ mú English language as our own priority language. Ọ̀làjú kò sọ pé kí UAE, United Arab Emirates, kí wọ́n mú English as their own priority language. Kí ni wọ́n ṣe? Wọ́n mú àwọn language wọ̀nyí. In UAE, the Arabic language, it is the first most language before any other thing, then followed by the English and other rest language. But major priority language one only Arabic. The same thing in China. The same thing in Indian. Priority one in Chinchong one, Tiwan so. Even though in France, their priority language is French. In Germany,
in everywhere àwọn other country wọ̀nyí language wọn modern tongue language wọn ni priority wọn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá lónìí we are so gullible wípé a máa ń gba àṣà a máa ń gba èdèlédè a gba àṣà lásà a gba ìwà oníwà a gba ìṣe oníṣe as our own a wá gbàjú àwọn tí wọ́n ní gan a bá wọn gbàjú bọ́n ṣe ní lọ a bá wọn ṣe kí ni o a bá wọn gbà á ju bọ́n ṣe ní lọ nígbà tá a lè san ọmọ lórúkọ Yorùbá mọ́ Ọláwálé Ọlákúnlé Adérìnọlá Adétọ̀nà tó wá di àwọn Jordan Akbon àwọn orúkọ tá a wá ń pe àwọn ọmọ yìí tá a ń bá wọn pè yìí mímí ẹ̀ yàtọ̀ tá a bá pè tán mímí ẹ̀ ó yàtọ̀ nígbà tá a bá fi modern tongue yọ tá a bá fi pè mímí mi aburú ló jẹ́ fọ́mọ àwọn tí wọ́n dẹ̀ sọ àwọn ọmọ wọn lórúkọ tẹ̀yìn bá wọn pè nílùú wọn yìí ó ní mínì sáwọn náà mínì yàtọ̀ sí wọn because their tongue tí wọ́n á fi pè is absolutely different fún tongue táwa máa fi pè tiwa tongue tí àwa máa fi pè tiwa nígbà tá a bá sọ àwọn ọmọ yẹn tán ó yàtọ̀ ẹ̀yin obìnrin wa ẹ̀yin ni mo rí ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyàwó wa ẹ̀yin ni mo rí tìkínì tó kọ́mọ́ sí jù torí pé kàwé ìwé òfò ìwé tẹ́ sọ pé ká tẹ̀lé fi báyé fámìlì mi jẹ́ àwọn ọmọ tẹ́ ń wò yìí lọ́jọ́ iwájú tó máa fẹ́ wá ṣe nǹkan lẹ̀ ìjọba wọn kọ́ tí wọ́n ní impact tí wọ́n fẹ́ take in society nílẹ̀ bàbá wọn tí wọ́n á ní ọmọ lébo ni ọ́ kí lorúkọ ẹ tó lorúkọ mi is Koradom Koradom Yorùbá kì í jẹ́ Koradom náà láwa di wàhálà tí wọ́n sọ tí ò lè gbọ́ láwa ẹ wàá máa sáré káàkiri máa ní pé ọmọ Yorùbá ní ilé lágbájá ló ti wá àwọn ọ̀ràn lélẹ̀ nígbà tó jẹ́ pé ẹ ti neglect duty yín láti kí àwọn ọmọ yẹn kí wọ́n gbọ́ Yorùbá ẹ ti sọnù oríire wa kan àwọn ọmọ yẹn tán wọ́n wá fèdè Yorùbá wọ́n wá fi já wọn bọ́ ẹ wà bọ́ social media wọ́n yan wọn mi jẹ́ ní o ebi ló ṣẹlẹ̀ sí bọ́ọ̀lù tó fẹ́ jẹ gọ́fúnà Lagos State tó bá jọmọ Yorùbá nílòtọ́ nígbà tí ò lè sọ Yorùbá nígbà tí ò gbọ́ Yorùbá tí ò lórúkọ Yorùbá jẹ́ pé àti 10 minutes lẹ́sọ̀ wá lọ mú orúkọ àti 10 minutes lẹ́sọ̀ wá lọ mú orúkọ Yorùbá kan jẹ́ tí ò tún wá lè sọ Yorùbá that is why tó jẹ́ pé Yorùbá a gbọ́dọ̀ ronú pé language wa it is priority tá a gbọ́dọ̀ ọmọ agbọ́ èbò tó bá lọ sí school kò sí bó ṣe agbọ́ tàtàtà agbọ́ kò sí torí pé school wọ́n máa kọ́ but nínú ilé yín ẹ jẹ́ kó jẹ́ pé the most priority language ó ní Yorùbá language that is why mo fẹ́ kà ebi lọ́ọ́ máa kọ́lé bó sọ pé bó ṣe báyé ayé ìran Yorùbá ó dẹ̀ run ó ní I have travelled across the length and breadth of Africa mo ti rìn káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ yìí kódà títí kan lálẹ́ Yorùbá gbogbo àwọn ilẹ̀ Yorùbá bí mo ti dé ó ní kí ló wá sọ ó ní I have not seen any person who is a beggar mi ò rí atọrọjẹ mi ò rí olè mi ò rí apànìyàn mi ò rí thief láàrin wọn or who is a thief of such wealth I seen in that country pẹ̀lú ọrọ̀ tí mo rí pẹ̀lú wọn mi ò rí olè nínú wọn nílẹ̀ Yorùbá láyé àtijọ́ ẹni tó fẹ́ tajà àtòhùnrajà wọn ò ní fojú kanra wọn á fowó síbẹ̀ níye bẹ́ẹ̀ mo fẹ́ ta owó náà á dẹ̀ ra á fowó bẹ́ẹ̀ á dẹ̀ mú á dẹ̀ lọ owó yẹn bá lo 3 days kẹ́ni yẹn tó wá á bá owó ẹ̀ ń bẹ́ẹ̀ àmọ́ dánwò láyé sìn ó jẹ́ tán bí ẹran ṣúyà ó jẹ́ tán ni ó ní I've never seen ó wá ní for the such moral value pẹ̀lú ẹ̀yà tó pẹ̀lú tí mo bá lára wọn yìí pẹ̀lú moral pẹ̀lú attitude wọn yìí pẹ̀lú wa wọn pẹ̀lú ìṣe wọn yìí ó ní mi ò rò pé kí ni o ó ní mi ò rò wípé èèyàn kankan tí ẹ̀ lé kí ni o ó lè dà wọ́n rú èèyàn kan lè dà wọ́n rú ó ní that we do nothing you will be able to conquer this country ó ní àlè kọ́ńkà wọn o torí pé kí ni wọ́n wà ní unity àárín wọn gún ìfẹ́ ń bẹ láàrin wọn ìfẹ́ ń bẹ láàrin Ifẹ̀ láàrin Iléṣà láàrin Oǹdó láàrin Àkúrẹ́ láàrin Ọ̀yọ́ láàrin Ẹ̀gbá wọ́n ti bá fẹ́ láàrin wọn ó lóun rò pé kí ni o àlè kan tiẹ̀ bí wọ́n ṣubú rárá a lè bí àwọn yìí a lè bí wọ́n ṣubú torí pé kí ni o wọn kì í ṣe ẹni tí a lè bí ṣubú rárá tọ̀ ó tẹ̀síwájú náà rẹ̀ ó ní unless we break the very backbone of this country only let us break their very backbone kí ni very backbone ran ìran Yorùbá tí àwọn wọ̀nyí tí wọ́n break wà wá gbọ́ lónìí wípé ó yẹ kí o padà sí ibi tó o ti kúrò wípé ọmọ rẹ gbọ́dọ̀ gbọ́ Yorùbá láti lè defend ẹ lọ́jọ́ iwájú ni ṣe nǹkan mi ó ní let us break their very backbone ẹ wá wò ó kí ni very backbone ran wa kí ni backbone wa tí wọ́n break let's break their very backbone kí wá ní backbone wa tí wọ́n break ẹ wá tẹ̀síwájú o bí wọ́n ṣe break backbone ran Yorùbá o ẹ wò ó bí wọ́n ṣe break backbone wa ó ní which is a spiritual and cultural heritage ó ní
òun náà ni spiritual òun náà ni ta ń lò gẹ́gẹ́ bí ohun tá a fi ń ṣe agbára ó ní which is a spiritual and cultural heritage tá ń lò tá a fi ń ṣe agbára àti kí ni o àti ohun ìran wa ó ní ẹ jẹ́ ká gbà ó ní and therefore I propose that we replace our old and ancient educational system ó wá propose pé kí la fẹ́ ẹ jẹ́ ká lọ yí educational system wọn padà ìkàwé wọn ẹ jẹ́ ká lọ yí padà lónìí wọn á ní ẹ má sọ Yorùbá nílé ìwé mọ́ wọ́n ti bà yé ẹ jẹ́ wọ́n bà yé wa jẹ́ wọ́n á ní Yorùbá ẹ má sọ but that vernacular yẹn gẹ́gẹ́ it is our language ni tí èèyàn ń sọ ẹ wá ní ká tún má sọ mọ́ ẹni ká má sọ vernacular yẹn ẹni àtún gbọ́dọ̀ sọ mọ́ and it is a language that speak with by group of people ẹni ká má sọ mọ́ wọn ẹ̀dẹ̀ báyé wa jẹ́ ó ní kí ni o ó ní let us change their ancient educational system our culture ó ní ẹ jẹ́ ká tún change culture wọn kí ni culture wa language bẹ́ẹ̀ lára culture wa religion bẹ́ẹ̀ lára culture wa tradition bẹ́ẹ̀ lára culture wa ìwà wa ìṣe wa attitude bẹ́ẹ̀ lára culture wa ó ní ẹ jẹ́ ká change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ẹ jẹ́ ká pa wọ́n dà ẹ jẹ́ ká change ẹ̀ tàbá wa change ẹ̀ ó ní if the African think that all that is foreign if the African think that all that is foreign and English is greater than their own ó ní nígbà tí ẹ̀yin Yorùbá yìí ẹ̀yin ìyàwó wa tẹ́ fẹ́ káwọn ọmọ sọ Yorùbá ẹ̀yin ọkùnrin tẹ́ fẹ́ káwọn ọmọ yóò sọ Yorùbá mọ́ tẹ́ sọ pé Yorùbá tẹ́ ní kò jámọ́ kankan nínú ilé yín ó ní tẹ́ bá ti wà pé lóòótọ́ English tẹ́ ń sọ yìí ó bẹ́tà ju ti ń lọ àjẹpẹ́ ṣòfò ẹ̀yin ìyá ẹ̀yin àgbààgbà ẹ̀yin bàbá tẹ́ ẹ sọ pé àwọn ọmọ yín ò gbọ́dọ̀ sọ Yorùbá mọ́ tẹ́ ní Yorùbá ò jẹ́ nǹkan kan tẹ́ ní Yorùbá language kò jẹ́ nǹkan fáwọn ọmọ yín wọn ò gbọ́dọ̀ sọ mọ́ tẹ́ ẹ sọ pé Yorùbá yìí àníṣe nínú ilé mi ni ẹ gbọ́dọ̀ sọ Yorùbá mọ́ vernacular ní Yorùbá lọ́ọ́ máa kọ́lọ̀ ní pé ìwé pátá ó ní òfò lẹ́ṣẹ̀ because only they will lose their self-esteem ẹ ṣe kí ni o ẹ lose their self-esteem their native culture ẹ tún máa ṣe kí ni o ẹ tún lose n ta mọ̀ sí native culture yín báwo lọmọ yín ò ṣe ní gbọ́ Yorùbá tẹ́fẹ́ kó mọ àṣà báwo lọmọ yín ò ṣe ní gbọ́ Yorùbá tẹ́fẹ́ kó mọ ìṣe báwo lọmọ yín ò ṣe ní gbọ́ Yorùbá tẹ́fẹ́ kó mọ ibi tí wọ́n ti bí ilé tó ti jáde kí ni oríkì ilé ẹ̀ oríkì wo ni bàbá ẹ̀ oríkì wo lẹ̀ ń jẹ́ báwo lẹ́fẹ́ kó mọ they will lose their culture ẹ sọ gbogbo ẹ̀ nù ẹ sọ culture nù ẹ sọ àṣà nù ẹ sọ language nù ẹ sọ nù torí pé ẹ ṣòfò ẹ sọ nù nígbà tí ẹ jẹ́ káwọn ọmọ yín tẹ̀ jẹ́ kí wọ́n sọ Yorùbá ẹ ti sọnù ẹ jùnù tẹ́ bá wá jùnù kí ló ṣe o kí ló wá sọ pé ṣẹlẹ̀ ó ní their culture and they will become what we want them ẹ padà wá jẹun tí a fẹ́ kí wọ́n jẹ́ ní tí wọ́n fẹ́ kẹ́ jẹ́ lágbàáyé ni kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣẹrú ẹ ronú ẹ jẹ́ kí orí yín ó pé ní tí wọ́n fẹ́ kẹ́ jẹ́ nígbà tẹ́ ẹ bá ti lè sọ èdè yín mọ́ ní tí wọ́n fẹ́ kẹ́ jẹ́ tán bá ti gba culture yín kí ló tún kù ẹ má padà dẹrù ẹ padà dẹrù culture oní culture because you don't even know your culture anymore àwọn ọmọ yín ò mọ culture yín àwọn ọmọ yín ò mọ ìṣe yín wọn ò mọ àṣà yín àwọn ọmọ yín ò mọ bí wọ́n ṣe ń kíyàn ẹ padà dẹrù ẹ padà wá di ẹrú torí pé àwọn ọmọ yín ò mọ èdè yín ẹ padà wá di ẹrú torí pé àwọn ọmọ yín ò lè sọ èdè yín ẹ padà wá di ẹrú torí pé ẹ kọ́ àwọn ọmọ yín lédè abínibí yín ẹ kọ́ wọn ní àṣà ẹ kọ́ wọn ní ìṣe ẹ kọ́ wọn ní ìwà ó ní they will lose their self-esteem and that they will become what we want them to be kí ni wọ́n fẹ́ kẹ́ jẹ́ wọ́n fẹ́ kẹ́ ṣẹrú ni want to become a second slave ẹ padà wá di ẹrú nítorí fẹ́ kẹ́ jẹ́ nìyẹn ṣáà ti dẹrú gbogbo àwọn ọmọ tí wọn ò lè sọ èbí tí wọn ò lè sọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ fi Yorùbá kọ́ ọmọ yín ẹrú ni wọ́n nílò nílẹ̀ tí wọ́n wà because wọ́n padà sọ tàbí wọn pé you are not the citizen of this country ṣáà rẹ ẹni tó yẹ pé bàbá ẹ bí sí Amẹ́ríkà ni ó wà lamẹ́ríkà as a doctor ó dẹ̀ wà ń bẹ̀ for 40 years ó fẹ́ lọ sílùú wọn ní Pakistan wọ́n deny ní passport oríṣiríṣi yẹn ó tàn kódà àwọn tó oríṣiríṣi yẹn àwọn BBC gbé wọ́n deny ní passport ó dẹ̀ ti lo gbogbo gbèsè ayé ẹ̀ ó dẹ̀ ti lò lamẹ́ríkà wọ́n withdraw citizenship yín ẹ̀yin wèrè ẹ̀yin òpònú lásán yìí Yorùbá language Yorùbá kò gbọ́dọ̀ gba gbọ́dọ̀ fi sọ gbọ́dọ̀ sọnù bó ti wulẹ̀ kó wúri mọ́ because that is the first language tí ọmọ kọ́kọ́ máa ń gbọ́ nígbà tí wọ́n bá bi tó bá ké wẹ́wẹ́ ṣùgbọ́n ẹ̀yin ìyá tẹ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyàwó wa yìí ẹ gbàgbé wípé èdè àwọn ìwé tẹ́ ka yìí just for nothing ẹ dẹ̀ fi bà yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín jẹ́ pé wọ́n gbọ́dọ̀ sọ Yorùbá ẹ̀yin náà sọ Jordan kí sọ Yorùbá kí sọ Yorùbá nu lè wà inú ilé òfò wọlé kí sọ Yorùbá ọmọ òfò níyìn ìran òfò níyìn tẹ gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ pa àárín ẹ̀rún látara èdè ìran òfò ní
gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ fi èdè tó fẹ́ fi sọ ọ̀ràn di èrò ẹ̀yìn ẹni òfò ni gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ fi èdè tó fẹ́ fi ba ìran ẹ̀ tó fẹ́ fi àwọn síkò ẹni òfò ni torí pé n tí a mọ̀ sí language it is very very important language lórí máa fi communicate within the midst of the enemies gbogbo àtàwọn ọmọ yóò bá gbọ́ tí wọn ò lè fi sọ̀rọ̀ tí wọn ò lè fi communicate language ló yọ ìyá kan ní Oyin Èkìtì ní Èkìtì state language lásán ló yọ woman yẹn torí pé tí yóò bá kọ́ àwọn ọmọ ẹ̀ lédè ikú àti pa arábìnrin tó wá láti Amẹ́ríkà tó ní kí ẹgbẹ́ máa bó ń kọ́lé tó dẹ̀ kó yọ àwọn ọmọ ẹ̀ wá gbogbo ara gbọ́ sí story yẹn àfẹn tí ò bá gbọ́ lókù ṣùgbọ́n arábìnrin kọ́ àwọn ọmọ ẹ̀ ní èdè Yorùbá wọ́n sì lè sọ níwọ̀nba tátàtà tí wọ́n lè sọ ṣùgbọ́n ó kọ́ wọn ó jẹ́ kí wọ́n understand it deeply ẹgbẹ́ ẹ̀ tó bá ń kọ́lé nígbà tó dé tíyẹn náà fẹ́ mú lọ bí tílé ẹ̀ wà àṣẹ ẹ̀gbọ́n ẹ̀ ti lọ pàdé àpò láwọn assassin pé òun mú àbúrò òun bọ̀ wá sí inú ilé tó ń bá kọ́ lónìí o tó bá ti dé ẹ kidnap ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká gba owó ribiribi lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nígbà tó ń sọ àbúrò ẹ̀ ò sínú ilé àwọn ọmọ ẹ̀ ló wà ń bẹ̀ sórí pé àwọn ọmọ yóò gbọ́ Yorùbá ó ní wọn gbọ́ Yorùbá àwọn ẹ̀ṣẹ̀ láti Amẹ́ríkà ní wọn gbọ́ Yorùbá rárá ó dẹ̀ sọ̀rọ̀ láwọn ọmọ lọ́wọ́ nígbà tí ìyá wọn dé tó tibi tó lọ dé àwọn ọmọ sì pé àwọn sọ lè pé this is what your brother said don't go tomorrow wọ́n sọ fún ìyá wọn ìyá bá lóun ò lọ ìjọ kẹta bó ṣe padà sí Amẹ́ríkà ni torí pé ó kọ́ àwọn ọmọ ẹ̀ ní èdè Yorùbá ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ wa òun láti sọ èdè Yorùbá nù ọ̀pọ̀lọpọ̀ wa òun làfẹ́ káwọn ọmọ wa ọmọ Yorùbá mọ́ kí ló dé kí ni tá à ń bá ká kí ni wàhálà wa èdè Yorùbá yìí ṣe pàtàkì fún àwọn ọmọ wa ẹ jẹ́ kí àwọn ọmọ wa ẹ jẹ́ kí wọ́n mọ èdè Yorùbá wa yìí ọ̀nà kan ṣoṣo tí wọ́n lè fi mọ̀ òun náà ní ká kọ́ wọn tá a bá kọ́ wọn báwo la ṣe fẹ́ bọ́ ó ló jẹ́ kí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n gbà wípé Yorùbá language tá à ń sọ yìí àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ní wọ́n ní àwọn oníṣẹ̀ṣe ni wọ́n gbogbo ẹ̀ ṣáàtìwá dúró oníṣẹ̀ṣe then ẹnìkan tá a mọ̀ sí Dr. Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé tí wọ́n jẹ́ president of the International Council of Ifa Region wọ́n sọ ọ̀rọ̀ kan ní ààfin Ọọ̀ni of Ifẹ̀ lélẹ́yìí tó jẹ́ wípé ibẹ̀ láti wò wípé ṣé Yorùbá tá à ń sọ yìí ṣé vernacular ni àbí èdè tiwa gangan torí pé tá a bá kọ̀ tá a jẹ́ kí àwọn ọmọ wa sọ Yorùbá tá a bá kọ̀ tá a gba Yorùbá lọ́wọ́ àwọn ọmọ wa bẹ́ẹ̀ ni tá a ń dara wa láàmú ni bàbá yìí sọ̀rọ̀ á lọ kàn sábà yìí sọ torí pé ìwé ọ̀hún padà jáde nínú ojú ìwé kan tá a mọ̀ sí ìwé Tribune the Nigeria Tribune ló ti jáde tí bàbá yìí ti sọ̀rọ̀ á lọ ka ohun tí bàbá yìí á lọ ka ohun tí wọ́n sọ níbẹ̀ láti lè jẹ́ ká mọ̀ wípé ìran Yorùbá ò gbọdọ̀ parun a ò gbọdọ̀ dúró kí ìran Yorùbá kó parun ìran Yorùbá ṣe pàtàkì tá a gbọdọ̀ ṣe mójútó ẹ̀rí Yorùbá language depend on ìṣẹ̀ṣe region for survival ẹ̀rí ICIR bàbá yìí tẹ̀sán ẹ̀ máa gbọ́ the ìṣẹ̀ṣe traditional religion and Ifa oracle have been described a pivot upon which the Yoruba language revolve. The president of the International Council of Ifa Region, ICIR, Dr. Fáyẹmí Fátúndé Fákáyọ̀dé, made this assertion on Saturday while delivering a lecture titled Yoruba Language and Culture Yesterday, Today, and Tomorrow. Yoruba Language and Culture Yesterday, Today, and Tomorrow at the Palace of Ọọ̀ni of Ife, Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì during the 2024 Annual Cultural Festival organized by Ẹgbẹ́ Akọ́mọlédè àti Àṣà Yorùbá Nigeria Ẹkùn Ifẹ̀ Association of Teacher of Language of Yoruba Language and Culture Nigerian Ife Zone. The traditionalists call on the governor of Ọ̀ṣun, Ọ̀yọ́, Ògùn, Ondo, Ekiti, and Lagos State to immediately commence process of changing the language of all textbooks used in primary and secondary school
to Yoruba. Nǹkan tí Awólọ́wọ̀ ṣe leléyìí tí ó fi jẹ́ pé gbogbo sẹ́rí structure tí wọ́n fi gbé University of Ife sílẹ̀ ó ní wípé the all subjects should be teaching in Yoruba language. Ntí Awólọ́wọ̀ tó ṣe ní 1959 lè pé gbogbo tó bá jẹ́ education nílẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ jẹ́ Yorùbá language. Ọbásanjọ́ ló da gbogbo ẹ̀rú, Ọbásanjọ́ ló ba ayé ẹ̀jẹ̀, Ọbásanjọ́ ló sọ wá dèrò ẹ̀yìn lónìí. À ń sọ àwọn kan sọ pé ká má sọ mọ́, Ọbásanjọ́ ló jẹ́ kí ìran Yorùbá kó dèrò ẹ̀yìn nínú èdè. Àwa náà tún wá gbà a tún wá emulate ẹ̀, a tún wá mú lò, a jẹ́ kí èdè Yorùbá kó jẹ́ difficult language fún àwọn ọmọ wa láti sọ. Gbogbo apápátá lájọ jẹ̀bi níwájú Ọlọ́run tá a bá jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n gbọ́ Yorùbá. All the textbooks to be changed to Yoruba language used in primary school and secondary school to Yoruba to enhance a good performance and aid the value of the Yoruba among the speaker. Fakayode hinted that the time has come for people to stop calling Yoruba language vernacular. The time has come for the people ọmọ Yorùbá tó ń pe Yorùbá language ní vernacular. Àsìkò ti tó ẹ stop láti máa pe Yorùbá ní vernacular language. Ẹ stop ẹ that the time has come for the people to stop calling Yorùbá language vernacular and make communication with the language a must at home. Ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí language yìí kó jẹ́ ní tẹ́ ẹ mọ̀ sọ ní ilé yín lẹ́nu ọ̀kọ́ṣẹ́ nílé ìwé láwùjọ. Kí ló dé ẹ̀dẹ̀dẹ̀ sọ ìbò ẹ lè sọ ìbò níbikíbi wèrè níyìn ní ẹ̀pọ̀nú ní ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ni. Yorùbá language yìí ṣe pàtàkì. Àwọn kan fowó kọ́ kí ló dé tẹ́ ẹ sì fẹ́ sọ Yorùbá dèrò ẹ̀yìn látara èdè. Because it's very important. Language is the most important thing. Tá a gbọ́dọ̀ gbà kó lọ́wọ́ ẹ̀dá tá a bá ti gbà abayé ìdájọ́ nìyẹn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ sọ ní ilé ìwé níbikíbi as research as showing that the student taught any subject with their modern language perform better than one taught with foreign language. Nígbà tí wọ́n ṣe ìwádìí wọ́n rí wípé gbogbo àwọn subject wọ̀nyí àwọn ẹ̀kọ́ wọ̀nyí àwọn akẹ́kọ̀ọ́ tá a bá kọ́ ní Yorùbá wọ́n máa ń mọ̀ dáadáa, wọ́n máa ń ṣe àṣeyọrí dáadáa ju ọmọ tá a fi èdè elédè kọ́ ní Yorùbá. Olójẹ́ kí àwọn China wọ́n kọ́ àwọn ọmọ wọn ní èdè wọn ni ẹ lọ wò bó ṣe good lónìí. China ni o àrẹ èdè wọn ni China fi ń kọ́ àwọn ọmọ wọn ní language, chemistry ni o, biology ni o, physics ni o. Kí ló dé ẹ lọ wò China lónìí. They have anything made in China. China, they are the first in the whole world now when it comes to technology. America àti ìtara wọn ni àwọn ni wọ́n ti gbáyé tán because wọ́n jẹ́ kí language wọ́n mú as the number one priority. But àwa kọ́ àṣetiwa bẹ́ẹ̀ níṣẹ́ la sọ language wa la sọnù. Wọ́n ní pé kí ni o the research show that the student taught in their modern language perform better than the one taught in foreign language. He further stress that the Yoruba language having secured a vantage position among the global language because of the acceptance of Iva region across the world will continue to grow and with time supersede other language. It is high time to decolonize ourselves by stopping seeing our language as vernacular. It is time láti discolonize ara wa. It is high time to discolonize ourselves by stopping seeing our language as vernacular and start communicating with our children in Yoruba, our mother tongue. According to the research, there is no doubt that the student taught any subject with modern tongue perform better than the student taught with foreign language. The issue of Yoruba language and religion can be compared to a computer. Those hardware cannot function without the software. In the case of Yoruba culture, language and other components are hardware, while Yoruba language is the software
on which other components rely. Can you imagine? Yoruba language is the subject on which other components tá a padà wá rely lé lórí. Why we don't want to let our children kí wọ́n mọ language yìí. Ó ṣe pàtàkì fún àwọn ọmọ wa láti mọ èdè wa. Ó ṣe pàtàkì fún àwọn ọmọ wa láti rí èdè wa gẹ́gẹ́ bí èdè tó wúlò tó níyì láwùjọ. Èdè wa ṣe pàtàkì, èdè wa wúlò. Ẹ jẹ́ kí àwọn ọmọ yìí ẹ jẹ́ kí wọ́n mọ èdè abínibí wọn. It is very important. Ó wá sọ ní today Yoruba language is an international language because all the people who practice Yoruba language respectively of color or race need to be versed in either the scripture which cannot be rendered in Yoruba language as Arabic or the language of the Holy Quran. So is Yoruba language of Ifá. Ó náà ni pé kò sí gba wọn tí wọ́n wá ń kọ́ Ifá lónìí, kò sí bí wọ́n ṣe fẹ́ kọ́ tí wọn ò bá gbọ́ Yorùbá wọn ò lè kọ́. Ẹ ò lè fi Arabic language tú Ifá, ẹ lè fi Arabic language, ẹ lè fi English sọ èdè Ifá. Tá bá dáfá fún ọ Ọ̀ṣun wo lóṣùn, òsì wo ló kíní kan ní gbin Ifá ẹlẹ́rìí pín iwájú ọpọ́n ọgbọ́ o, ẹ̀yìn ọpọ́n ọgbọ́ o. Ó yá sọ ní English, the English of the front you hear me o, the English of the back you hear me o. Kò ṣeé sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ni o, ẹ gbọ́dọ̀ lo kí ni o, ẹ gbọ́dọ̀ sọ Yorùbá. Ó jẹ́ kí àwọn tí wọ́n ń kọ́ Ifá lónìí, ó jẹ́ kí wọ́n rí Yorùbá language as one of the international language. But àwa tá a ní gẹ́gẹ́ fún alára wa, we see that language as a vernacular language. Asọ́nù àjùnù torí pé language tiwa ni a fẹ́ mọ̀, a fẹ́ kọ́, a fẹ́ káwọn ọmọ wa ó mọ̀, a fẹ́ káwọn ẹbí wa ó mọ̀. Asọ́nù because àṣà àti ìṣe tiwa ni, but àjùnù. But kí ló kọ́ tó? Therefore, as the spread of the Islamic throughout the world make Arabic international, so is Yoruba religion make Yoruba language international. Ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá, àwọn tí wọ́n jẹ́ Yorùbá religion náà tí wọ́n ò fi àṣà àti ìṣe sílẹ̀, tí wọ́n dúró tì lónìí, tí wọ́n jẹ́ kí ẹ̀yin kan tẹ́ ti ya wèrè kẹ́ ẹ sọ Yorùbá nù, tí wọ́n ò jẹ́ kẹ́ ẹ sọ Yorùbá dèrò ẹ̀yìn. Àwọn yẹn náà tí wọ́n mú kí ni wọ́n jẹ́ kí Yorùbá kó náà tún jẹ́ international language. This is because once one accept a religion, one automatically accept the culture of that source of that religion. Nígbà tẹ́ bá gba religion, ẹ ti automatically accept the culture of that religion. Ìwọ tó gba Christianity, o ti automatically accept the culture of that Christianity. Ìwọ tó gba Mùsùlùmí, o ti automatically that Islam. Yín ò wá sọ wípé kó wá sọ èdè yín kẹ́ ẹ sọnù. It is patented for all Yoruba to learn Ifá, for it is the storehouse of Yoruba culture and tradition. Ẹ lọ kọ́ Ifá, ó ṣe pàtàkì fún wa láti kọ́. I use the medium to call on all lovers of Yoruba language to join hand in promoting Ìṣẹ̀ṣe, the Yoruba traditional religion, if truly they do not want Yoruba language to go extinction. Into extinction. The future of the Yoruba language and culture is promoting because it is witnessing restlessness. Yoruba religion is said to be in the sixth position among the religion of the world today. It is certain that Yoruba religion continue to grow. So we, the language and culture, continue. Eléyìí olóyè kí èmi àti yín olóyè ká múlò tí àwọn wọ̀nyí ò bá dúró láti gbé ìṣẹ̀ṣe lárugẹ, táwọn wọ̀nyí tí wọn ò bá dúró kí wọ́n rí Ifá gẹ́gẹ́ bí tí yóò jẹ́ ọ̀nà kan gbòógì tí àwọn tí wọn ò kí sọmọ Yorùbá, àwọn tí wọn ò sí nílẹ̀ Yorùbá, àwọn tí wọn ò kí sara rárá tó jẹ́ elédè míì tán wá láti Cuba, tán wá láti Chad, tán wá láti France, tán wá láti English, tán wá ń kọ́ èdè Yorùbá, tán wá ń kọ́ èdè Ifá. Bóyá Yorùbá ò bá ti parun lónìí, tó yẹ kí wọ́n bá wọn máa fi Yorùbá language àti Ifá yìí wọ́n bá filẹ̀ fún wọn Yorùbá nìkan, Yorùbá ti parun. Tó lẹ́yìn kò tó nípa pátá la àyà sí díẹ̀ mọ́. Ifá máa sọ pé no ẹ̀sìn tí ò dání, no síríkù kìnnìkan. Ibẹ̀ lẹ́dẹ̀ sásí, ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yín tẹ̀ ń tẹ́ lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yín ibẹ̀ ni wọ́n sásí, abẹ́ ibẹ̀ ni wọ́n lúgọ sí. Kí wá ló wá dé tá à ní gbèdè wa lárugẹ? Kí ló dé tí èdè tiwa tí ó jẹ́ tí ó wúlò fún wa? Kí ló dé tá a sọ èdè tiwa nù? Kí ló dé tá à ní jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n mọ èdè wa? Eléyìí ṣe pàtàkì. Ká jẹ́ kí àwọn ọmọ tá a bí lónìí, ká jẹ́ kí wọ́n rí èdè wa gẹ́gẹ́ bí èdè abínibí, gẹ́gẹ́ bí èdè tó wúlò, torí pé èdè tiwa ni, language tiwa ni. Kò sí ọ̀nà tá a fẹ́ gbà
tá a bá ti jẹ́ kí àwọn ọmọ wa mọ àṣà àti ìṣe wa a jẹ́ wípé a ti ń roko parun gẹ́gẹ́ bí lọ́ọ́ Macaulay sọ pé they will lose their self-esteem and they will become what you want them to be. Yẹn ni pé kẹ́ olórí burúkú ẹ̀dá, kẹ́ jẹ́ èrò ẹ̀yìn, kẹ́ padà wá jẹ́ ẹrú. Ìtumọ̀ tó sọ ni pé ẹ padà jẹ́ ẹrú fún àwọn ni nígbà tí ẹ bá ti sọ èdè yín nù, ẹ padà jẹ́ ẹrú nígbà tí ẹ bá ti sọ èdè yín nù. Mo rò pé ìwọ tó ń gbọ́ mi, ìwọ tó ń wò mí, mo rò pé eléyìí yóò ní ibi tí yóò ti ìǹtì gbèsè ayé ẹ. Mo rò pé eléyìí yóò ní ipa pàtàkì tí yóò kó. Mo rò pé eléyìí yóò jẹ́ kí wọn náà mọ̀ wípé èdè Yorùbá tá à ń sọ yìí, èdè abínibí wa yìí a gbọ́dọ̀ jẹ́ kó parun. Tí wọ́n bá wá nígbàgbọ́ pé lóòótọ́ mi ò fẹ́ kí èdè Yorùbá mi ò fẹ́ kó parun, yí ìwọ ẹ padà lónìí. Jẹ́ kí àwọn ọmọ tó bí jẹ́ kí wọ́n mọ̀ nípa Yorùbá. Jẹ́ kí àwọn ọmọ tó bí jẹ́ kí wọ́n rí Yorùbá gẹ́gẹ́ bí their first priority language before any other language. Tá a bá ti jẹ́ kí lèyí kó yí àwọn ọmọ wa pé èdè Yorùbá gbọ́dọ̀ jẹ́ èdè pàtàkì tí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ṣáájú èdèkedè. Tá a bá ti jẹ́ kí Yorùbá kó jẹ́ ní tí a ó mọ̀ sọ fún àwọn ọmọ nínú ilé. Tá a bá ti jẹ́ pé Yorùbá kó jẹ́ ní tí a ó mọ̀ sọ fún àwọn ọmọ níbikíbi nínú ilé wa. Ẹ máa sọ Yorùbá láwùjọ yín, ẹ sọ Yorùbá. Tẹ́ ẹ bá rí elédè mìíràn gan, ẹ sọ Yorùbá sí i. Yorùbá ni pé what do you say? Yóò wúlò. Ẹ jẹ́ kí àwọn gómìnà wa wọ̀nyí mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ dákun ẹ ṣiṣẹ́ tọ èdè yìí. Ẹ jẹ́ gbogbo tó jẹ́ ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá ẹ dá padà sí èdè Yorùbá. Gbogbo tó jẹ́ ẹ̀kọ́ ilẹ̀ Haúsá wọ́n ń kọ́ Haúsá, wọ́n ń kọ́ Haúsá. Ẹ dákun ẹ má jẹ́ kí èdè Yorùbá parun. Ẹ ṣàánú èdè Yorùbá, ẹ ràn wá lọ́wọ́. Èdè Yorùbá ò gbọdọ̀ parun. Èdè Yorùbá jẹ́ èdè tó wúlò, ó jẹ́ èdè tó wúlò jù. Èdè Yorùbá ò gbọdọ̀ parun. Tá a bá ti wá gbà tá a yẹ kó parun, ayé tiwa náà ò ní parun, ọ̀nà tiwa náà ò ní parun, gbogbo táwa náà ta nígbàgbọ́ lórí ẹ̀ ò ní parun, tá a gbàgbọ́ kò ní parun. Ọlọ́run yóò ṣàánú fún wa náà torí pé tá a bá kọ̀ tá a tẹ̀lé tá a jẹ́ kí èdè Yorùbá tá a jẹ́ kó parun, àwa náà ti ń gbin nǹkan tí ò ní jẹ́ kí ìran tiwa náà parun nìyẹn. Because Yorùbá ní ọmọ tó bá sọ lẹ́nu wọ́n ní ọmọ bẹ́ẹ̀ wọ́n ló sọ àpò ìyàkọ́ ni. Irú ọmọ bẹ́ẹ̀ sì rèé tó sọ àpò ìyàkọ́ ni a máa nira wọ́n bẹ̀ láti rí. Èmi àti yín a ní sọ lẹ́nu o, a sì ní sọ àpò ìyàkọ́, a ní tójú ilẹ̀ mọ́lẹ̀, a ní jẹ́ kí èdè wa kó sọnù. Ẹ jẹ́ ká mọ̀ wípé èdè abínibí ẹni ó ṣe pàtàkì ju èdèkédè lọ. Èdè abínibí ẹni òun náà ní èdè tí èèyàn fi ń bọ́ níjọ́ tí ewu tó bá wọlé tán yẹn wá. Ẹ má jẹ́ kí èdè wa ẹ má jẹ́ kó parun. Níbí yìí òun náà ní èmi yóò ti máa dánudúró lónìí. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa tí a jọ ṣètò ni pé adùn àti ìdùnnú òun náà ni yóò gbẹ̀yìn ìgbésí ayé wa. Ẹ jẹ́ ká gbà pé èdè wa, èdè abínibí wa, èdè tó ṣe pàtàkì tó yẹ kí èmi àti yín tó yẹ ká mọ̀ ni. Yóò dára fún yín, ọ̀nà yín ó sì là láṣẹ Ọlọ́run. Ẹ rí bá ti ṣe o, ẹ rí ọ̀nà gbégbà. Àpò sàṣàmùrà ò kì í gbẹ, àpò yín ò ní gbẹ fowó. Bẹ́ẹ̀ inú ilé yín ó kún fún ayọ̀ àti ìdùnnú níwọ̀n ìgbà tẹ́ bá ti jẹ́ kí èdè Yorùbá kó jẹ́ èdè àkọ́kọ́ tí àwọn ọmọ yín tí wọ́n yóò mọ̀ ìmọ̀ tí wọ́n yóò sì lè sọ dáadáa. Kò tí ì pẹ́ jù, kò tí ì pẹ́ jù. Àwọn àjọ kan wà tí wọ́n ń kọ́ni lédè Yorùbá. Tó bá jẹ́ pé ẹ fẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n mọ Yorùbá, pàápàá jùlọ lónìí ẹ lọ sí South Africa. China ló wá ń kọ́ àwọn ọmọ yín ní Yorùbá. Ẹ rí pé ó ṣe fún yín. Báwo ni China ṣe fẹ́ gbọ́ èdè Yorùbá débi tó jẹ́ wípé China ni yóò máa kọ́ àwọn ọmọ yín lédè Yorùbá? Yomi Fastlanso ó sọ ọ̀rọ̀ yìí nínú clip kan tó ṣe ní orí TikTok. Ó sọ bóyá bíi 6 months ago pé níbi tó wọ́ọ̀sì dé China ló wá ń kọ́ àwọn ọmọ ní Yorùbá ní South Africa. Ṣé China mọ àṣà àti ìṣe wa ni? Ṣé China ṣé wọ́n mọ òwe? Ṣé wọ́n mọ ibi tá a gbọ́? Ṣé wọ́n mọ ayé òwòwù ni? Ṣé wọ́n mọ Yorùbá? Ẹ má mà jẹ́ àparun, ẹ má jẹ́ àti ara èdè, ẹ má jẹ́ àparun. A máa ń bẹ̀yìn, Ọlọ́run yóò ṣàánú fún wa. Orúkọ àti mẹ́lẹ́ka sí Omoboriowo. Ayé sì kò tọ́ o, orúkọ mi náà ni ayé kò tọ́, àmọ́ ó tọ̀rọ̀ ó ṣe pàtàkì sọ. Lóòótọ́ àmọ́ pé ayé kò tọ́. Wọ́n kún sí wà tó bù mí pé mò ń sọ pé kẹ́ ẹ máa sọ Yorùbá yóò fẹ́ takò ọ́. Má jẹ́ kó bí ọ́nù torí pé mi ò fẹ́ kó o parun. Torí pé mò ń pè ọ́ sí àkíyèsí ní ọjọ́ tí orí àwọn ọmọ rẹ̀ ò bá dé tí wọ́n takò wọ́n nítorí pé wọn ò gbọ́ èdè abínibí wọn. Wò ó, èdè ẹni mà ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Èdè ẹni wúlò
a ò gbọ́dọ̀ títorí ń tá a fẹ́ jẹ ọ̀làjú ká sì jẹ́ kí ayé àwọn ọmọ wo bàjẹ́ látara èdè kí wọ́n gan wá wò mọ̀ jẹ́ káyé tiẹ̀ náà bàjẹ́ torí pé àwọn òbí tiẹ̀ kọ́ ìwọ sì lè sọ ó gbọ́ ó mọ̀ jẹ́ kí àwọn ọmọ tiẹ̀ náà jẹ́ kí wọ́n mọ̀ kó ba lè ṣàǹfààní fún wọn lọ́jọ́ ọ̀la eléyìí tí mo wí yìí ire ni yóò padà wá já sí fún èmi àti yín a sì jọ fi ayọ̀ àti ìdùnnú a jọ fi ṣe lẹ́ẹ̀kan sí mo kí wa wípé ó dàbọ̀ ká fayọ̀ àti ìdùnnú ká jọ fi pàdé. For watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. For watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video.